Ẹja ṣe àmínà. Àmínà. Ẹja ṣe àmínà. Àmínà. Ní pẹ̀lú àṣẹ pẹ̀lú ìyọ̀ǹda bàbá wa àgbà ọba dára sí Rọ̀láì Alfọ̀ọ̀bá. Àwọn nájú yé wa pé àwọn bàbá wa ní Ìlọrin gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe láyé kó tó di pé wọ́n ṣe wọ́n kọ́kọ́ ṣe àmì mẹ́ta náà. Àwọn bàbá wa ni wọ́n mọ ìnáyà àwọn tí wọ́n gbà lérò. Fóònù dá sí wípé gbogbo tí wọ́n bá fẹ́ ṣe wọ́n kọ́kọ́ ṣe àmì mẹ́ta yẹn wọ́n fi síwájú mọ́ná tó wọ́n mọ̀ pé àmì nínú àdúrà ó níṣẹ́ tí ó ń ṣe. Ọlọ́mọṣà wọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì jẹ́ ó yé wa pé àníyàtu qabla al-amal, àníyàn ni máa ń síwájú gbogbo iṣẹ́ tẹ̀dá bá fẹ́ ṣe láyé. Àwọn àfáà náà dẹ̀ jẹ́ ó yé wa wípé àwọn jẹ́ ó yé wa wípé kullu niyatin amalin wa kullu hamalun ajrun. Èrò ni máa ń síwájú iṣẹ́ tẹ̀dá bá fẹ́ ṣe. Lẹ́yìn ìgbà tẹ́rò bá síwájú iṣẹ́ tíṣẹ́ bá tẹ̀lé èrò ẹ̀san ṣẹ̀ṣẹ̀ wá tẹ̀lé iṣẹ́ tẹ̀dá wá ṣe. Ọlọ́run àníyàn tá a gbà lérò tá a fi wá sí Kaaba ó sọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n pàápàá jùlọ lórí àníyàn wa lórí Alhaji wa Oríyọmí Hamzat pé wọ́n fẹ́ di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọlọ́mọṣà bá wa gbà bẹ́ẹ̀ o. Ọlọ́mọṣà bá wa gbà bẹ́ẹ̀ o. Ọlọ́mọṣà jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Ọlọ́mọṣà jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Ọlọ́mọṣà jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Wà á sì kókó wílẹ̀ àròbíyì innahu alimun bizati sudur. Gbogbo òyìnbóyìí inú kọ̀rọ̀ tó wà nínú kọ̀rọ̀kọ̀rọ̀ gbáyà wa Ọlọ́run bá ti mọ̀. Èyí tá a sọ jáde Ọlọ́run ti mọ̀. Alhaji wa Oríyọmí ní wọ́n ń ṣe dáadáa sọ́mọdé wọ́n ń ṣe dáadáa ságbàlagbà. Kò sẹ́ni tí dáadáa wọn tí ò kí ń rọ kí ká gbogbo àgbájá ayé kìí ṣe fún Ìbàdàn nìkan. Alhaji wa Oríyọmí ọlọ́mọdé ẹja bọ́ ọlọ́mọdé ẹja bọ́ ọlọ́mọdé ẹfẹ́ ẹja bọ́. Nígbà tí wọ́n sọ fẹ́mi lẹ́ẹ̀kan ní pé à ń bọ̀ wá sọ́dọ̀ yín wọ́n ní táìmù wò là ń lọ wọ́n níbi 7:30 mo wá sáré compose torí producer lèmi àfàdẹ lèmi. Ìmáàmù wa Àgídìgbò Alhaji Arẹ́sẹ̀gbọ̀n wọ́n ti gbé mi wá sí orí kìíní bíbí ẹ̀mí tí mo wá ṣe wáàsí níjọ lórí ètò Masha Allah tí mo ti wá dáadáa. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ producer mo wá produce kankan fún yín pé kí n fi dá wákà fún yín torí pé èyí tí ẹ fẹ́ tẹ̀ ń dúpẹ́ fẹ́ lé báyìí ògo kan ni tí ògo yẹn bá tún kún orúkọ yín ògo yẹn ó tún ju ògo tí ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. Mo wá sọ wípé Alhaji Oríyọmí ẹ̀kọ́ àtòṣe kì í ṣe ti yẹ ọ̀tá ẹ lónìí nira ìbànújẹ́ ọ̀ráyè lọ́dọ̀ ẹ kò síbi tí ó jókòó sí. Mo fẹ́ kájọ wí fún wọn ẹ̀kọ́ àtòṣe kì í ṣe ti yẹ ọ̀tá ẹ lónìí nira ìbànújẹ́ ọ̀ráyè lọ́dọ̀ ẹ kò síbi tí ó jókòó sí. Tó bá dára tó dẹ̀ ń dùn níṣe làwọn ọ̀tá máa ń kùn. Oríyọmí tó bá dára tó dẹ̀ ń kùn níṣe làwọn ọ̀tá máa ń kùn. Gbọ̀wọ́ ẹ̀rọ yá láti fún sànú ẹ̀ máa pa ẹlẹ́kún. Ṣẹ̀gàn ẹ̀dógó aláwòrán bí dákúnjẹ́ káyọ̀ rẹ̀ ó kún. Àpò ajílẹ̀ kì máa ra rẹ̀ tó bá ti jábò tó kún. Mọ́jọ́ra rẹ̀ aláwòrán bí sànú ẹ̀ kó má ṣe bùṣẹ̀kùn. Ẹ̀kọ́ àtòṣe kì í ṣe sí ẹ ọ̀tá ẹ lónìí nira ìbànújẹ́ ọ̀ráyè lọ́dọ̀ ẹ kò síbi tí ó jókòó sí. Mo ní ẹni tó ń tan láì ní ìtàn wà láì kò lè pẹ́ tán ṣẹ́ nìtàn ni mọye ìtàn tẹ́tí ní ẹni tí ò bá ní ìtàn ní máa ń tètè tàn. Oríyọmí Hamzat ẹni tó ń tan láì ní ìtàn wà láì kò lè pẹ́ tán àfàṣẹ́gbẹ́jọ ẹ bá ń sọ fún pórí ara rẹ̀ ló ń tàn. Tá bá gbá lé ta tún gbóde áódàrí rẹ̀ sákìtàn èyí tá ń lé yẹn ògo ní darí ògo yẹn wá sọ́dọ̀ rẹ̀ ìràwọ̀ rẹ̀ jẹ́ ó tàn. Dákun má fòsì sọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run má jẹ́ bó sì tàn. Láyé ò bá mọ sábàbí ọlá ayárè ti pé kó tán. Wá ní ẹ fi sílẹ̀ gbogbo fọ́ǹbù ẹ̀rí kò lè pẹ́ tán. Tá padà sí ìgbà bá débẹ̀ nìkan wọ́n á sọ pé ó ti jẹ́ tán. Oríyọmí tásìkò bá tó tí ó dùn fún ẹ Ọlọ́run má ṣe jẹ́ ó tán. Jẹ́ kọ́ mo jẹ nínú ọlá ẹ tó bá ń dùn má ṣe jẹ́ ó tán. Ẹ̀kọ́ àtòṣe kì í ṣe tiẹ̀ ọ̀tá ẹ lónìí nira ìbànújẹ́ ọ̀ráyè lọ́dọ̀ ẹ kò síbi tí ó jókòó sí. Mo ní ọpẹ́ fọ́lọ́run tó ti ń sọ ẹ láti ìgbà tí ó ti ń rá.
má fi ẹ́ sílẹ̀ nígbà kọ̀ọ̀kan má jẹ́ ọgbáyé mọ̀ nira ẹni tẹ́bí ń pa àtẹni tó yó ọ̀rọ̀ wọn ò lè jọra ìpàdé ọlọ́jà àtàsínwín ti jẹ́ níbo ni wọ́n ti jọra yíyọ tòun ń yọ lòṣùpá ń yọ ìmọ́lẹ̀ òde jọra ayọ̀ àti dùnnú àtàṣeyọrí ó pẹ́ tó ti rà má pa ẹlẹ́ẹ̀kún aláwòrán bíi títí tí ó fi ṣera ẹ̀fọ́ àtòṣì ẹ ọ̀tá ẹ ló nìnira ìbànújẹ́ ó ráyè lọ́dọ̀ ẹ kò síbi tí ó jókòó sí. bàbá àgbà aláwòye sì fi mọ́ mi ní gáràjì wọ́n ní alámúnásẹ̀rá àtàlámútàrà kéfà wọ́n ní àlámú méjèèjì yẹn bàbá àgbà aláwòye wọ́n fún wa nínú kàlẹ́ yẹn wọ́n ní tẹ́ bá yẹ fẹ́ jẹ́ kó bíyá kọ́ ló ń ṣe ẹ máa ṣe méjèèjì yẹn fún nítàn alámú méjèèjì alámúnásẹ̀rá àtàlámútàrà kéfà méjèèjì náà láwàá ké fún yín ọlọ́mọṣà wọlá pé mẹ́tàlá wàyí ayé aṣẹ́ ní gbogbo bí tá a wàyí ọlọ́run aláàjì wa Oríyọmí Àmúsáàtì ọlọ́run dákun mọ́sà bá wa gbàdúrà yín èròǹgbà yín gangan jẹ́ kó wá sí ìmúṣẹ èròǹgbà tẹ́ ẹ fẹ́ gangan jẹ́ kó wá sí ìmúṣẹ tẹ́ ẹ fẹ́ gangan tẹ́ ẹ fẹ́ jẹ́ kó lọ́n ṣeun gangan ni kó ṣe ọlọ́run ní ṣe tọ̀tá yín o ọlọ́run ní ṣe tọ̀tá yín o ọlọ́run ní ṣe tọ̀tá yín o ọlọ́run ní dá yín dúró sójú kan kò sì ní wakọ̀ ayé yín sí rìfáàsì ọlọ́run ní dá yín dúró sójú kan kò sì ní wakọ̀ ayé yín sí rìfáàsì gbogbo àtàbáfà níyẹn dáadáa tá a bá fi ṣe bẹ́ẹ̀ ọlọ́run mọ́sàdé kó rí bẹ́ẹ̀. اللهم نصر لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ولا حول ولا قوة إلا بالله العظيم صلوا على نبي الكريم آمين ó ti rí bẹ́ẹ̀. Aṣáàbà. Inshallah. Aago mẹ́wàá lọ́la sà. Èmi láàárọ̀ ni àbí? Àárọ̀ ni. Ojú yín look familiar. Bóyá lójú ọ̀nà yìí sà. Àwọn ìyá mi tó bá ní àpò. Abẹ́ẹ̀. Èmi ni alájà kìdílé tarira ní ilé.